ìbílẹ̀ Yorùbá TV láti iléeṣẹ́ wa ìbílẹ̀ Yorùbá TV náà tí mo ti ń kí káàbọ̀. Gẹ́gẹ́ bí ìṣe àti àṣà iléeṣẹ́ wa ìbílẹ̀ náà ni láti máa mú fọ́nrán fídíò wa fún ìgbádùn ní ọlọ́kan òjọ̀kan. Kó tó di pé a mú fọ́nrán fídíò wa fún ìgbádùn yín lónìí, ẹ jẹ́ kí a ka àwọn ìròyìn èyí tó ń jà ròyìn lórílẹ̀‐èdè wa Nàìjíríà, pàápàá jùlọ bí ìjọba ìpínlẹ̀ Èkó, ìyẹn gómìnà Babájídé Olúṣọlá Sanwó-Olú ṣe kéde wípé ìpínlẹ̀ Èkó ti ń pinnu láti ṣí Lẹ́kì tógèètì padà. Eléyìí tó sì fà kí àwọn ọ̀dọ́ yarí wípé wọn ò gbọdọ̀ ṣí tógèètì láìṣe pé wọ́n parí ìwádìí èyí tí wọ́n ṣe lọ́wọ́. Ẹ jẹ́ kí a ka ìròyìn náà sí yín létí. Ẹ máa bá mi ká lọ. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Olúṣọlá Sanwó-Olú ti sí àwọn ọ̀dọ́ tó ń gbèrò láti ṣèwọ́de tako bí ìjọba ṣe fẹ́ ṣí tógèètì Lẹ́kì padà ní gbẹ́rẹ́ ìpàkọ́ pé ìwọ́de kọ́ lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ó ní kí wọ́n jáwọ́ nínú ìwà tó lè mú ìfàsẹ́yìn bá ìpínlẹ̀ Èkó. Lórí àtẹ ayélujára abẹ́yẹfò Twitter rẹ̀, ìkìlọ̀ ọ̀hún ti wáyé lọ́jọ́ Ajé ọjọ́ Monday yìí látẹnu akọ̀wé ìròyìn rẹ̀ Ọ̀gbẹ́ni Gbénga Àkọsílẹ̀. Ohun tá a gbọ́ ni pé látàrí báwọn ọ̀dọ́ méjì tó ṣojú fáwọn ọ̀dọ́ Èkó nínú ìgbìmọ̀ olùṣèwádìí ẹ̀sùn tó tako ìwàkiwà àwọn ọlọ́pàá SARS ṣe fárígá pé àwọn fọwọ́ sí bí ìgbìmọ̀ náà ṣe pinnu kí wọ́n ṣí tógèètì Lẹ́kì padà, kí wọ́n sì jẹ́ kí iléeṣẹ́ LCC tó ti ń ṣiṣẹ́ níbẹ̀ láti ilẹ̀ máa bá iṣẹ́ wọn lọ. Wọ́n láwọn ọ̀dọ́ náà fẹ́ ṣe ìwọ́de ńlá kan ní ọjọ́ 13 oṣù kejì yìí, ìyẹn ọjọ́ àbámẹ́ta Sátidé. Lórí àtẹ Twitter, àwọn ọ̀dọ́ náà kọ síbẹ̀ pé àkọlé ìwọ́de àwọn ní Occupy Lẹ́kì Tógèètì. Ọ̀gọ̀rọ̀ àwọn tó kọ ọ̀rọ̀ sábẹ́ àkọlé náà ni wọ́n láwọn nífẹ̀ẹ́ sí ìpinnu àti ìgbésẹ̀ àwọn ọ̀dọ́ náà. Wọ́n sì láwọn máa jáde lọ́jọ́ náà láti tì wọ́n lẹ́yìn. Ṣùgbọ́n gómìnà Sanwó-Olú ní kí àwọn ọ̀dọ́ má ṣe gbé irú ìgbésẹ̀ yìí. Ó ní ìjọba òun kò ní gbà kí ẹnikẹ́ni dojú ìpínlẹ̀ Èkó dé tàbí kí yánpọnyánrin tún ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ náà. Ó ní kí àwọn ọ̀dọ́ náà rántí pé níbi tí ẹ̀tọ́ tẹnìkan parí sí, níbẹ̀ náà ni ẹ̀tọ́ ẹlòmíì ló ti bẹ̀rẹ̀. Sátidé tó kọjá yìí, níbi ìjókòó ìgbìmọ̀ olùṣèwádìí náà àwọn mẹ́rin ti tako ìpinnu àwọn ìgbìmọ̀ ọ̀hún. Wọ́n láwọn ò faramọ́ bí wọ́n ṣe fẹ́ ṣí tógèètì yìí láti tú sílẹ̀. Ẹ má bínú. Sátidé tó kọjá yìí, níbi ìjókòó ìgbìmọ̀ olùṣèwádìí náà làwọn mẹ́rin ti tako ìpinnu ìgbìmọ̀ ọ̀hún. Wọ́n láwọn ò faramọ́ bí wọ́n ṣe fẹ́ ṣí tógèètì yìí láì túṣu désàlẹ̀ ìkòkò nípa ohun tó ṣẹlẹ̀ lógúnjọ́ oṣù kẹwàá ọdún 2020 tí wọ́n pa àwọn ọ̀dọ́ tó ń ṣe ìwọ́de níbẹ̀ tí ọ̀gọ̀rọ̀ sì fi ara pa ní oríṣiríṣi. Àwọn mẹ́rin tó tako ìpinnu ìgbìmọ̀ náà ni amòfin àgbà Ẹ̀bùn Olúwa Adégbòlúwà, abilékọ Patience Udoh, omidan Rínú Odúàlà àti Tèmítọ́pẹ́ Májẹ̀kọ́dùnmí táwọn ṣojú fún àwọn ọ̀dọ́. Ṣùgbọ́n alága ìgbìmọ̀ náà, adájọ́ fẹ̀yìntì Doris Okobi, ọ̀gbẹ́ni Ṣẹ́gun Awúsọ̀yà táwọn èèyàn mọ̀ sí Segalink, abilékọ Olúwatóyìn Odùsọ̀yà, ajàfẹ́tọ̀ọ́ ọlọ́pàá fẹ̀yìntì Táíwò Lákànú àti ọ̀gbẹ́ni Lucas Kòyẹjọ́ láti àjọ ìjọba àpapọ̀ tó rí sí ètò ọmọnìyàn wà lára àwọn márùn-ún tó tún fọwọ́ sí ṣíṣí tógèètì náà padà. Bí ọ̀rọ̀ ìpínlẹ̀ Èkó àti tógèètì bí ó ṣe rí náà ni mo ṣe kà sí létí. Ẹ jẹ́ ká tún wo inú ìròyìn míì èyí tó tún jà ròyìn lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ máa bá mi ká lọ. Ẹ káàbọ̀ padà. Ìròyìn míì tí ó tún tẹ́ wa lọ́wọ́ òun náà ni ti alàgbà Sunday Ìgbòho tí wọ́n sọ pé àwọn ò lọ́wọ́ sí bí àwọn ènìyàn bí wọ́n ṣe ṣe ìkówójọ nítorí ti àwọn. Wọ́n ní àwọn ò bẹ̀ ẹnikẹ́ni wípé kí wọ́n dá owó fún àwọn. Ẹ jẹ́ kí n ka ìròyìn náà sí ní etí. Akọni ọmọ Yorùbá ni olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Ìgbòho fúnra rẹ̀ ló sọ fáwọn oníròyìn lásìkò tí ó ń gbàlejò àwọn aṣojú ẹgbẹ́ Yorùbá Youth Social Cultural Association, ìyẹn ẹgbẹ́ àwọn ọ̀dọ́ Yorùbá jákèjádò orílẹ̀-èdè yìí, nílẹ̀ tó wà ládùúgbò Sókà ní Ìbàdàn ní ìrọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta Sátidé. Èyí kò ṣẹ̀yìn bí àwọn olólùfẹ́ Sunday Ìgbòho ṣe ṣàgbékalẹ̀ àsùnwọ̀n kan tí wọ́n fi ń gbowó ọrẹ lórúkọ olóyè Adéyẹmọ àtàwọn ọmọ ogun rẹ̀. Àwọn tó ṣètò ìkówójọ ọ̀hún
lórí ẹ̀rọ ayélujára ni wọ́n rọ gbogbo onídídùn ọlọ́rẹ̀ ọmọ Yorùbá káàkiri àgbáyé láti máa fowó ránṣẹ́ sínú àwọn àkáǹtì méjì kan láti fi àwọn owó náà ra mọ́tò fún Sunday Igboho àti gbogbo àwọn tó ń tẹ̀lé káàkiri lórí ìlàkàkà rẹ̀ láti gba ilẹ̀ Yorùbá sílẹ̀ lọ́wọ́ àwọn àṣekúpani Fúlàní. Ṣùgbọ́n àǹfààní àbẹ̀wò àwọn ọ̀dọ́ yìí ní Ìgbòho ṣà lò láti sọ ti ẹnu ẹ̀ jáde nípa ìkówójọ tí àwọn kan ṣe kiri lórúkọ òun. Gẹ́gẹ́ bó ṣe sọ, gbogbo àwọn tó ń dáwó nítorí mi ò nílò rẹ̀ o, èmi fúnra mi kì í ṣe olòṣì, Ọlọ́run kẹ́ mi láàyè ara mi. Alàgbà Sunday Igboho ni wọ́n sọ bẹ́ẹ̀. Mi ò nílò owó lọ́wọ́ gómìnà tàbí ará ìlú kọ̀ọ̀kan. Gbogbo àwọn tó ń fi àkáǹtì Zenith Bank àti GTB ránṣẹ́ sáwọn èèyàn káàkiri nítorí mi, gbogbo ayé ni mò ń sọ fún báyìí pé mi ò rán ẹnikẹ́ni níṣẹ́ o. Ẹni tí ó bá ní mọ́tò láti gbé sílẹ̀ láti ṣàtìlẹ́yìn fún wa lórí akitiyan wa, ó lè gbé sílẹ̀ fún wa, ṣùgbọ́n pé kí àwọn kan máa dá owó kankan jọ fún mi, rárá, mi ò nílò owó wọn o. Ó wá fi àsìkò náà dúpẹ́ fún àwọn lọ́balọ́ba àti lẹ́kànlẹ́kàn ní ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú Òde àti Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá fún àtìlẹ́yìn wọn lórí ìlàkàkà wọn láti yọ Yorùbá kúrò nínú ìpayínkeke àti àìbalẹ̀ ọkàn tí ilẹ̀ Yorùbá wà, kí Elédùmarè ọba tó wà pẹ̀lú wa. Ẹ jẹ́ kí n sáré tú abala ìròyìn míì tí a ní fún yín lónìí kó tó di pé ẹ lọ fọ́nrán fídíò tí a gbé wá fún ìgbádùn yín. Ẹ káàbọ̀ padà. Ìròyìn tí a máa fi káàdì ètò nílẹ̀ òun náà ni ó sọ pé irọ́ ni wọ́n pamọ́ mi o. Ta ni wọ́n sọ ọ̀rọ̀ yìí? Kábíyèsí Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà, àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ kí n ka ohun tí yóò ṣẹlẹ̀ fún yín. Lójijì ni ìròyìn kan gbòde lọ́jọ́ Friday tó kọjá yìí pé Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà sọ pé ọba tàbí aṣojú Yorùbá tí kò bá ti Sunday Igboho lẹ́yìn lásìkò yìí kì í ṣe ọmọ àlè ni. Ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́ Sátidé ọjọ́ 6 oṣù kejì yìí, Àwùjalẹ̀ lòun kò sọ ohun tí ó jọ bẹ́ẹ̀. Ó ní àwọn tí wọ́n lòun sọ bẹ́ẹ̀ irọ́ ni wọ́n pamọ́ àwọn. Amúgbálẹ́gbẹ̀ẹ́ Àwùjalẹ̀ Ọ̀gbẹ́ni Túndé Ọládùnjẹ lọ́ba náà fi ọ̀rọ̀ yìí rán sí gbogbo etí tí wọ́n gbọ́ àlọ́ pé kí wọ́n gbọ́ àbọ̀ ọ̀rọ̀ náà. Ṣé ohun tí wọ́n ní Àwùjalẹ̀ sọ ni pé gẹ́gẹ́ bí ọba aláyé tàbí aṣíwájú ilẹ̀ Yorùbá, ó gbọ́dọ̀ ti Sunday Igboho lẹ́yìn lásìkò yìí bí ó bá kí ń ṣe ọmọ àlè. Ọládùnjoyè tó fi àtẹ̀jáde síta lórúkọ ọba náà sọ pé ààfin Àwùjalẹ̀ kò fi ohun tó jọ bẹ́ẹ̀ síta. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé olùfẹ́ ìlú àti ilẹ̀ Yorùbá ni Aláyélúwà, ó yẹ ká sọ gedegbe pé irọ́ ni ohun tí wọ́n ní kábíyèsí náà sọ, kó lè bá yé gbogbo èèyàn pé kò sẹ́ni tó láṣẹ láti fi orúkọ kábíyèsí gbé ìròyìn jáde láì jẹ́ ká mọ̀ nípa ẹ̀ la ṣe fi àtẹ̀jáde yìí síta. Bí ìròyìn náà bí ó ṣe lọ náà ni mo ṣe kà sí ní etí yìí. Ẹ jẹ́ kí a wá gbádùn fọ́nrán fídíò tí a mú wá fún ìgbádùn yín lónìí. Fọ́nrán fídíò tí a mú wá fún ìgbádùn yín lónìí òun náà ni ti àwọn ọ̀dọ́ ti Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ tí wọ́n sọ fún olóyè Sunday Igboho pé àwọn gbọ́dọ̀ rí wọn ní Ilé Ifẹ̀ láti sọ wípé àwọn fẹ́ wá bẹ kábíyèsí wípé tí wọ́n bá wá, wàhálà àti rúkèrúdò òun ni ó máa ṣẹlẹ̀. Kí Ọlọ́run bá mi kí ó bá wa bú omi ẹ̀rọ sí wọn ní ọkàn, torí pé ìgbìyànjú ọ̀tẹ̀ ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ ibi a ṣe ń pàkan òun náà ni ìkan rú. Àmọ́ àdúrà tí àwa ṣe ni wípé ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Ẹ mọ́ Odùduwà, ẹ jẹ́ ká parapọ̀ láti ṣe ara wa ní ọkàn. Ìbílẹ̀ Yorùbá TV náà ni ẹ wà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń darapọ̀ mọ́ Ìbílẹ̀ Yorùbá TV, abẹ́yìn àrùn pé kí ẹ jọ̀wọ́ kẹ́ bá wa subscribe sí channel wa. Tí ẹ bá wa subscribe tán, ẹ bá click lórí bell notification icon. Eléyìí máa jẹ́ kí ẹ mọ ìgbà àti àkókò tí à ń gbé fọ́nrán fídíò jáde ní ọlọ́kan òjọ̀kan. Ẹ jẹ́ kí n máa fi èyí dágbére fún gbogbo yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tí ẹ bá wa subscribe sí channel wa, tẹ̀sí bá wo àwọn fọ́nrán fídíò wa ní ọlọ́kan òjọ̀kan. Lágbára Ọlọ́run bá mi nǹkan ní ṣe nǹkan ní ṣe èmi náà. Ẹ̀yin ni wọ́n máa bá, èmi náà lè máa rí láṣẹ Ọlọ́run bá mi dùn máa. Ó tó dìgbà kan náà, ọjọ́ mi ọjọ́ rí. Thank you, God bless you, bye bye. Àwọn ní kí àwọn Afẹ́nifẹ́re ká má wá sífẹ̀, ká má wá bá Ọọ̀ni sọ̀rọ̀, ká má bá bàbá wa Ọọ̀ni sọ̀rọ̀. Ṣùgbọ́n pé àwọn mú Sunday Igboho bọ̀ nífẹ̀, ìgbé wà ń bẹ̀bẹ̀ yẹ, àti ìfẹ́ faramọ́dún ẹ̀. Àkọ́bí Olúfẹ̀.
Ìfẹ́ àti Mọ̀dákẹ́. Olórí burúkú ọmọ àlè kan kò wá lè dá wàhálà sílẹ̀ láàrin wa. Ibi olùpẹ́ nìkan olùpẹ́ ẹgbẹ́ olùpẹ́ wo. Ìgbàdàn jagun Mọ̀dákẹ́ àti Fẹ̀mọ́ ló ń wà. Àárí o. Ẹjọ́ àfẹ́ wà láàrin fẹ́. Ṣùgbọ́n ọmọ àlè ọmọ Ìgbòho àbí gbé rẹ̀ kó má wá síbẹ̀ rárá pé nífẹ̀ ẹjọ́ ọlọ́wọ́ fẹ́ fẹ́ wọ́n lọ́ máa kọ́ńtrólù wọn. Ẹni kò láyé. Dá ogún lẹ̀ láàrin Mọ̀dákẹ́ àti Ifẹ̀ kó ló ń jagun nígbà kan. Àwọn bàbá wa wà tó ya pánú tí ń jagun bí akọni. Nǹkan tó sọ yóò pọ̀ jù lẹ́nu ẹ̀. Tí bàbá wa ẹni ìtàn ó ti pọ̀ jù. Àfẹ́ fún wa fẹ́ lọ́wọ́ náà o. Àti fún wa fẹ́ báyìí. Tó bá ìwà fa ikú lè rẹ̀ sẹ̀. But we are all on against sacrilege. Because what the Yoruba people preach is culture and tradition. So no one that comes from anywhere will slander the cradle of Yorubanis. This is just the beginning. Watch out. Now. Now. Fọ́ọ̀kì gbòòrò. Fọ́ọ̀kì gbòòrò. Àwọn ọmọ wa ìṣe ẹ̀. Lọ́ba wa. Àkọ́bí Olúfẹ̀.